ẹ padà sílé ó gbogbo tó do oníṣẹ̀ṣe báyìí ò tí ì pé 10 years nídìí ìṣẹ̀ṣe ó ti pé 10 years nídìí ìṣẹ̀ṣe tó ti di Ifábùnmi ó ti pé 10 years nídìí ìṣẹ̀ṣe tó ti di Olúwo 10 years ó ti lò nídìí ìṣẹ̀ṣe tẹ́ bá ti kó lẹ̀kẹ̀ wèrè sọ́rùn ilẹ̀kẹ̀ lẹ́gbẹ́ confam náà wọ́n bá ń hún ni tẹ́ bá ti kó sọ́rùn ọba ti jápa wọ́n jọba gbé báwo la ṣe fẹ́ ṣe tó yẹ pé we go to a máa ní máa believe nínú rọ ara wa mọ́ bá a ṣe wà ta ní ọmọ Yorùbá Fúlàní ti lé wa pa ṣọ́ọ̀ṣì lọ́jọ́ pé àṣẹ ń bẹ lára mi ibẹ̀ náà wọlé náà ti jí wa gbé inú ṣọ́ọ̀ṣì táṣẹ wà lára o. ọmọ kan sọ fún mi pé gbà tí táwọn ẹgbẹ́ wọ ọ̀dọ̀ ó nídìí ògùn ló sá lọ kógùn mú wọn ìdí ògùn náà ti gbà mú. We keep on deceiving ourselves. Now ẹ wá ń parọ́ wọ́n gbogbo nǹkan táwọn bàbá wa ní wọ́n ti gbà lọ lọ́wọ́ ẹ̀sìn ti gbà lọ lọ́wọ́ náà ẹ̀yin tẹ́ wá lọ ń wádìí ẹ̀sìn yẹn báyìí irọ́ ló wá wà lọ́wọ́ yín kò sí reality and you keep on deceiving yourself. So ẹ má jẹ́ ká fi ẹ̀sìn múra wa mọ́lẹ̀ mọ́ torí pé mo lo ìlẹ̀kẹ̀ ìlọ church lọ́jọ́ kan ọ̀rẹ́ mi yẹn ní bàbá mo dẹ̀ like yín gan ẹ ti lọ wọ ẹgbẹ́ just identification as a prince as ọmọ ọba mo ti wọ ẹgbẹ́ nítorí ẹ̀ a ti fi nǹkan a ti fẹ̀pẹ́lẹ̀ àti ń palàpálàpá a ti fẹ̀tẹ̀sílẹ̀ à ń palàpálàpá writing ìjọba ló lè bá wa ṣe o mo béèrè question kò sẹ́ni tó dá mi lóhùn mi ní nínú Tinubu àti bàbá Adébóyè ta ló lágbára jù dáhùn mi rẹ nìkan kó dáhùn question yẹn between Tinubu and bàbá Adébóyè ta ló lágbára jù Tinubu ni Tinubu lè lóun ò fẹ́ rí redeem kan close ẹ̀ pa nothing will happen so we need to use our energy láti lò fún ìjọba wa láti pé kán bá wa restructure country wa láti rí pé kán bá wa restructure country wa wọn ò ní máa fi religion mú ẹ mọ́lẹ̀ ọmọ mo bá àwọn oníṣẹ̀ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn Gaima 419 òun ni wọn mi ò ní kò sórí tí náà wọ́n sì Gaima. kò lọ́fọ̀ kò lógèdè orúkọ náà lásán ni tá a bá kọ́ báyìí ó ní ẹsẹ̀ bíbélì ká máa kà sí àparí iṣẹ́ sí bó jẹ́ aṣọ lèèyàn bá kọ́ sí bó bá wọ̀ sára ká máa jí gbogbo èèyàn gbé ẹsikísà olè òkè ń gbègbè orí àtàn wọn á yáfì ẹnìyẹn ni ṣùgbọ́n tá a bá sọ ní ìsìn wọn ní sọ wà scriptura ẹ̀yin tẹ́ wá mọ bíbélì. ṣe rí pé wèrè lélẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló wà fún wa náà ká lò ó náà ká wá lọ polówó ẹ̀ ká wá fúnjọba Amẹ́ríkà ká bẹ̀ẹ̀ tà l'Amazon ká tà l'Amazon pé pásítọ̀ Múyìwá Akọ́gun protection clothes kò sí nǹkan tí wọ́n ní tà lórí TikTok page káwọn èèyàn dẹ̀ confam ẹ̀ lóòótọ́ but we just be deceiving ourselves orúkọ Ọlọ́run kan wà tẹ́ máa kọ́ ẹ bá mu nínú bí ẹ ka ẹsẹ̀ bíbélì kan sí ibi tí mo ti mọ̀ pé ó nírọ́ ni níjọ́ tó ní wọ́n jí pẹ́lá gbé fídíò yẹn go viral ẹ̀yin èèyàn gbogbo ẹnu mo fi sọ mo challenge Múyìwá Akọ́gun cut and join ní story pẹ́lá cut and join irọ́ ni mo ti lọ ṣọ́ọ̀ṣì mo ti lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ mo ti gbé wò mo ti mú kámẹ́rà báyìí tí mo ní ṣọ́ọ̀ṣì ẹ̀ kò rí mi mo ní fídíò ẹ̀ lọ́wọ́ tó pọ̀ mo ní fídíò Akọ́gun lọ́wọ́ tó pọ̀ all just a scam mo dé ṣọ́ọ̀ṣì ẹ̀ kò sọ pé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ẹni tó á lòun gun kẹ̀kẹ́ mo gun kẹ̀kẹ́ iná wèrè tí mo lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ò rí kankan ìyẹn lára fún mi láṣọ pé aṣọ tó ń protect èèyàn nìyẹn lèmi àwa wọ̀ ẹni tí mo lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ò rí pé mo rí làgbáyé já òun ọ̀yàn kan wá ó dẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ̀
wèrè á wá fún mi lásọ màá wá wọ̀ ìwọ tó ṣe kọ́ńtà ìjọ tó bá nírọ́ ó ti lóun máa sù pé ẹ máa ní sù ẹ wò èèyàn I don't want to be àwa gan tá à ń lẹ́nu gan à ń fọ́n bú we no dey fọ́n bú orí báyìí àwa tá à lẹ́nu gan à ń fọ́n bú we no dey make mouth ẹ̀yin onírọ́ yìí irọ́ ti báyé ẹ̀ jẹ́ ọ̀pá ségè nu rọ jẹ́ wá fídíò ẹ̀ lọ mo ti ráyè fídíò yẹn lálẹ́ mi ráyè àwa gan tá à ti go deep tá à ti jáde bá kì í sọ̀rọ̀ irọ́ lẹ máa ń pa ẹnu ní bó ti ṣẹ̀ṣẹ̀ bó ta fà bó ti pastor I'm choosing irọ́ báyé yín jẹ́ irọ́ mo ti go fà ju pé kí n wá jókòó sí di irọ́ lọ